mi ò tí ì rí iye owó tó lè tàn mí wọ agbo òṣèlú. Bíṣọ̀bù Oyèdépò. Olùdásílẹ̀ àti olùdarí ìjọ Winners Chapel Bishop David Oyèdépò ti sọ gbangba pé òun kò tí ì rí owó tó lè móhun wọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú. Ìròyìn gbọ́ pé Bíṣọ̀bù Oyèdépò ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàgọ́ Ṣílò ọlọ́dọọdún wọn tó parí lópin ọ̀sẹ̀ yìí. Oyèdépò rọ àwọn ọmọ ìjọ rẹ̀ kí wọ́n gbájúmọ́ ohun tí Ọlọ́run ti gbélé wọn lọ́wọ́ látòkè ọ̀run wá. Ó ní nípasẹ̀ ṣe eléyìí gan ni wọ́n ṣe lè darí àwùjọ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní òun ṣèkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́dún 2015 pé ewu ń bọ̀ lọ́nà, àmọ́ ṣe ni wọ́n kọ̀ tí ikùn. Gẹ́gẹ́ bó ṣe wí, òṣèlú ò kì í ṣe ọ̀nà mi àti ohun tí Ọlọ́run pè mí láti ṣe. Kódà bí ẹnikẹ́ni bá fún mi ní bílíọ̀nù kan owó dọ́là láti darapọ̀ mọ́ òṣèlú, kò lè yí mi lọ́kàn padà rárá.